Islam dé Áfíríkà? Kí ni reason, kí ni purpose tí wọ́n fi ní ẹni tó bá máa di mùsùlùmí, tó bá máa jẹ́ mùsùlùmí, ó gbọ́dọ̀ change orúkọ rẹ̀ sí Abdulhakeem, Abdulrahman, Abdulamin. Kí ni reason, kí ni purpose? Kí ni purpose? So ẹni tí ó bá ti change orúkọ, so kò ní wà ní Jánnà. Tí ẹ bá ti ń gbọ́ mi, èmi ọmọ yín náà ni, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá, Kalamago TV show Yorùbá Nation òun làwa gbé lọ́wọ́ o. Mo fẹ́ kí ẹ wá fọ́nrán tí mo gbé wá fún yín, mo fẹ́ kí ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ ọ̀rọ̀ tí àáfàá yìí tó ń sọ. Gbajúgbajà àáfàá ni, àáfàá tí gbogbo yín mọ̀ náà ni, àáfàá tí gbogbo yín mọ̀ ni. Ṣé rí, ẹ má jẹ́ ká tanra wa, a ti ń sọ ní àìmọye ìgbà pé ìyàtọ̀ wà nínú àṣà àti ẹ̀sìn. Ìyàtọ̀ wà ń bẹ, ìyàtọ̀ wà ń bẹ. Ẹ má jẹ́ ká gbé ẹ̀sìn ká máa gbé lérí àṣà wa. Ẹ má jẹ́ ká gbé wọn, ẹ má jẹ́ ká máa adopt àṣà láṣà ká máa fẹnu bà tiwa jẹ́. Kí ni wọ́n yàtọ̀ síra? It's as simple as that. Ẹ̀yin náà ẹ máa wò obìnrin a bá wọnú ṣọ́ọ̀ṣì, wọ́n á ní kí ọkùnrin kó ṣí fìlà. Àṣà àwọn kan ní gbogbo nǹkan wọ̀nyí. Ó simple. Ẹ̀yin náà ẹ ti ẹ̀ wókè o, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ pé òkè bọ́n ṣe sọ náà ló ṣe rí nínú Bible, nínú temple. Nígbà tó tẹ̀ tí sí Kristẹni nínú temple, tí wọ́n bá fẹ́ ka nǹkan tí wọ́n kà ń bẹ̀, ẹ máa wo àwọn Faransé, wọ́n á fi nǹkan, wọ́n á fi borí wọn kó tó di wọ́n ka nǹkan tó fẹ́ kà. Ẹ kọ́kọ́ lọ dé ibẹ̀ yẹn náà. Ẹ kọ́kọ́ lọ dé. Ṣé wọ́n ní tẹ̀yàn bá dé fìlà nínú ṣọ́ọ̀ṣì, ṣé àdúrà ò ní wọrí ẹnìyẹn ni? Ṣé fìlà fẹ́ dá àdúrà dúró ni? Àṣà àwọn kan ni. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu àfáà. Ẹ̀yin tẹ́ ń sọmọ ilé orúkọ àwọn ìlú onílùú. Ẹ jẹ́ ká ṣe rí nǹkan tó wà ńlẹ̀ yìí, nǹkan tó wà ńlẹ̀ yìí. Àwa kan tá a ní àǹfààní láti máa gbóhùn sáfẹ́fẹ́, àwa náà à ní dákẹ́ nì lórí ọ̀rọ̀ àwọn àfáà àwọn ẹlẹ́sìn Kristẹni ní orí ilẹ̀ wa. Ẹ jẹ́ ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ ká fi etí ọ̀tẹ̀ gbọ́, ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ má jẹ́ ká fi etí ẹ̀sìn, ẹ má jẹ́ ká máa fi gbọ́ ọ̀rọ̀ tó bá ń jáde látẹnu wa. Ẹ jẹ́ ká farabalẹ̀ kó lè yé wa. Tí a bá farabalẹ̀ kò lè yé wa. Ìyàtọ̀ wà ní gbogbo nǹkan wọ̀nyí. Ẹ̀yin tẹ́ ń dé ìjáàbù sórí, àṣà aláṣà ni, kì í ṣe ẹ̀sìn, kì í ṣe ọmọ mùsùlùmí ló ń kó, kì í ṣe ẹ̀sìn. Ìyàtọ̀ wà ń bẹ. Ẹ jẹ́ ká gbọ́ ná ká tó tẹ̀síwájú lónìí mọ́ ń bẹ. Kí ni reason, kí ni purpose tí wọ́n fi ní ẹni tó bá máa di mùsùlùmí, tó bá máa jẹ́ mùsùlùmí, ó gbọ́dọ̀ change orúkọ rẹ̀ sí Abdulhakeem, Abdulrahman, Abdulamin. Kí ni reason, kí ni purpose? Kí ni purpose? So ẹni tí ó bá ti change orúkọ, so kò ní wà ní Jánnà. Èmi bẹ́ẹ̀ sọ fún ọ lálẹ́ yìí, o lè jẹ́ mùsùlùmí tó ní jẹ́ Abdulhakeem, tó ní jẹ́ Abdulrahman, tó ní jẹ́ Abdulmumin, Aliamin, tó ní jẹ́ tí wàá dé wà ní Jánnà. Ọ̀gá gbogbo ìlú tó bá fẹ́ enslave ìlú kan, ó gbọ́dọ̀ impose way of their life. Sórí ìlú wọn bẹ ẹ̀sìn wọn ló wà ní Canada. Ẹ wo bí Canada ṣe tò, wọn àlẹ́ sí ìbẹ̀ náà, wọ́n ń gbégbé ayé tó dáa. Ẹ wo bí London ṣe dáa, wọn àlẹ́ sí ìbẹ̀ náà, wọ́n ń gbégbé ayé tó dáa. Ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè lágbàáyé. Benin Republic ń bẹ̀yẹ, ẹ wo bó ṣe rí, ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa. Subhanahu wa ta'ala, kọjá ọlọ́run bá mímọ̀. Ṣùgbọ́n kí ni reason? Mo ń béèrè pé kí ni reason tí wọ́n fi ń change, tá a fi ń change orúkọ? If not because they want to enslave us. They want us to forget our tradition. They want us to forget our culture. They want us to forget our language. They want us to forget our way of dressing. Kí ni èdè ní ṣe pẹ̀lú àwọn ẹ̀sìn náà? Èdè kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ẹ̀sìn náà. Orúkọ ẹ̀dá kan ṣe Abdulhakeem tí mò ń jẹ́ àbí Abdulhakeem tí mò ń jẹ́ sọ ló máa ní kí n wà ní Jánnà ni àbọ̀ ló máa ní kí n wọ́n. Ṣé ẹ̀dá kan ṣe tí bá ti ń jẹ́ Abdulhakeem máa wà ní Jánnà straight? Àìmọye
Abdulhakeem tó wọ ọjọ́ wọn náà. Àyèmáyé Abdullahi tó wọ náà. Àyèmáyé Abdulmalik tó wọ náà. Ìtàbùkù àṣà. We are promoting another country's culture. Mo ti fẹ́ gbé ìlú, orílẹ̀-èdè àti ẹ̀yà tí mo ti jáde. Báwo ni mo ti fẹ́ ṣàfihàn rẹ̀? Báwo ni màá ṣe gbéga? Orúkọ wa kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tá a fẹ́ fi gbé ẹ̀yà wa ga. Kò sí ayé àwọn ọlọ́dún ọ̀gbìn dandan gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Ayé àwọn ọlọ́dún sọ bẹ́ẹ̀. Ẹ̀rí tó ń sọ pé ẹni tí ó bá ti jẹ́ orúkọ Lárúbáwá o. Tí ó bá ti jẹ́ tí ó bá ti máa jẹ́ orúkọ Lárúbáwá. Lẹ́gbẹ̀ẹ́ tàbí kọ́ máa jẹ́ orúkọ kan nínú àwọn orúkọ Ọlọ́run. Kì í ṣe Mùsùlùmí. Kò sí àyà. Wọ́n á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa wọn àwọn wá lórí Ọlọ́run torí tara wọn ni. Àwọn tí wọ́n kó ẹ̀sìn wá Áfíríkà kì í ṣe torí tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ ìṣe torí tọ́lọ́run ìyọkúrò ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá yọ gbogbo nǹkan pé gbogbo tá à ń ṣe nílẹ̀ Yorùbá tí wọ́n bá ń yọ pé ilé ọ̀dà ṣé bí orúkọ wa náà dá sórúkọ wa náà dá. Mo bẹ̀rẹ̀ ni tí orúkọ bá ń jẹ́ náà dá. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba orúkọ lọ́wọ́ wọn wọ́n wá kó wọn lẹ́rú ni. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba èdè wọn lẹ́nu wọn wọ́n wá kó wọn lẹ́rú ni. Gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti gba ìhùwàsí àti ìsọ̀rọ̀sí àti ìwẹ̀wù ìwọ́sọ́. Sẹ́rí táàbà tí ìmúra báyìí ayé ò tí mọ̀ pàápàá ni wa. Táàbà tí ìmúra báyìí ayé ò tí mọ̀ pàápàá ni wa. Kò sí ẹkú níbẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí mo bá bọ́ ilé ilẹ̀, tí mo bọ́ jàlábí àtìlẹ̀, tí mo bá bọ́ sínú trainers, àti tí mo bọ́ sínú mo ti rán àwọn òfin kan tí mo fẹ́ máa wọ̀ lẹ́nu tẹ́lẹ̀ dájú. Ẹ máa rí àwọn ṣẹ́gẹ́dù gbé òfin lọ́rùn mi. Láwọn òfin, àwọn òfin gidi pẹ̀lú àwọn adé tí a jẹ́. Ẹ máa rí lọ́rùn lẹ́nu tẹ́lẹ̀ dájú. Mo ti rán sílẹ̀, mo ti rán àwọn òfin kan sílẹ̀. Because kò sí bó o ṣe lè pẹ́ tó nílẹ̀ Lárúbáwá ò ní sọ́dọ̀ wọn nù láíláí. Kò sí bó o ṣe lè gbéde wọn tó o lè níwèé gbèrú Lárúbáwá. Kò sí kọ́ ọ máa múra bí wọn, kọ́ ọ máa jẹun bí wọn, kọ́ ọ máa àtọ̀rìn wá ní ọ. Kí ló dé táwa ní promote culture ti tiwa náà? Kí ló dé táwa ní máa múra bí àwọn bàbá wọn ṣe ń múra? Ká jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ àti sára wọn ẹ̀sìn ló pa wá papọ̀. Ẹ̀sìn ló pa wá pọ̀. Àìsí ìrànkan náà. Àìsí ìrànkan náà àwọn èèyàn wá rí lọ́nà o. Sọ torí di eléyìí. Gbogbo àwọn tá a jẹ́ ọmọ Yorùbá tá a jàmbá. Àbí ká tètè máa ṣàtúnṣe ọ̀rọ̀ yìí. Àbí ká tètè máa ṣàtúnṣe ìwà. Àbí ká tètè àwọn èèyàn ọmọ fact. Ẹja máa sọ fact. Ọ̀gbọ́nlọ́rọ̀ ọmọ kí Lárúbáwá máa yọ lẹ́nu ẹ̀ balabala. O lè di ọmọ onílùú nílẹ̀ Lárúbáwá. Gbogbo Arabic country, gbogbo Arab country, kò síbi tó ti lè dánwò nílùú mẹ́. Wà á máa rìn níhù, ìwé rẹ̀ lọ́dọọdún ni. Máa ní kékeré báyìí kan máa bọ̀ ìwé, pépà kékeré báyìí kan máa bọ̀, wọ́n lè fàyè at any time. Ó sọ màlúù wọn o. Àwọn orílẹ̀-èdè tó àjọ lọ́mọ, wọ́n ń sọ àwọn èèyàn dọ̀mọ̀lú wọn. Àwọn orílẹ̀-èdè tí ò sí ẹ̀sìn níbẹ̀, wọ́n ń sọ àwọn èèyàn dọ̀mọ̀lú wọn. Báwo yẹn jẹ́ pé àǹfààní tí ọmọ àlú wọn bá rí, ìwọ náà máa rí. Tọ́ba tó bá ti níwèé gbèlú tọ́dọ̀ màlú wọn. Àǹfààní tí ọmọ àlú wọn bá rí, ìwọ náà máa rí. Kò rí bẹ́ẹ̀ ní àwọn ilẹ̀ Lárúbáwá o. Kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Lárúbáwá o. Gbogbo ilẹ̀ Lárúbáwá. Bó ṣe yé mi sí ni mo ṣe ń sọ, bó dẹ̀ ṣe rí gẹ́lẹ́ náà dẹ̀ ni mo ṣe ń sọ yẹn. Àwọn tó ń dé láwàní sórí, àṣà àwọn Lárúbáwá ni kì í ṣe ẹ̀sìn Mùsùlùmí. Gbogbo eléyìí tẹ́ ń dé òṣùká ńlá sórí wọn, àṣà aláṣà ní even though ní ìlú àwọn tó ní ẹ̀sìn. Mi ti rí àwọn Arab tó gbé òṣùká tó wọn táwọn àfáà ilẹ̀ Yorùbá ń gbé sórí, mi ò rí rí. Mi ò tí ì rí ibi tí ọmọ Arab ti ń sọ̀rọ̀ tí a máa ti rẹ́ni tó ti ní interpret nǹkan the same thing tó ń sọ in the same language. Ajá kìíní kan tó ń pè. Gbogbo nǹkan wọ̀nyí àṣà aláṣà ni. Tóbìnrin bá fẹ́ wọnú ṣọ́ọ̀ṣì, obìnrin kan dé gèlè sórí, àṣà aláṣà ni. Irun orí ẹ lásán, irun orí obìnrin ó ti tó fún àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n a wá mú àṣà aláṣà àpò pọ̀ mọ́nú ẹ̀sìn. There's a difference between culture
and religion. Gbogbo nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ jẹ́ kó yé ara wa. A gbọ́dọ̀ jẹ́ kó yé ara wa. Ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àfáà Akeem kò ní bàjẹ́ fún ẹ bàbá mi. Kò ní bàjẹ́. Àfáà kan tí mo rí ní eléyìí tó jẹ́ pé ó kọ̀ kù díẹ̀ náà ni. Nǹkan tó kù náà ni pé káfáà Akeem kan fi ẹ̀sìn yìí sílẹ̀ pápátá. Bẹ́ẹ̀ ni mo sọ torí ewé àtegbò la àfáà fi ń lò ó, ló fi ń jẹun. Bẹ́ẹ̀ ni ẹni tó bá rọ pé irọ́ ni kò jẹ́ bá gbogbo wa náà láàrin nǹkan tó ń lọ. Ewé àtegbò làáfà ó kè ṣe nínú Kùránì ó níbi tán ti ní kọ́ lọ máa jáwé àtegbò kọ́ máa pò pọ̀ bó tẹ̀ yí jẹ́ pé gbogbo àwọn àfáà ló ń ṣe bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ já ewé wa àtegbò wa ẹ pò pọ̀ ẹ sọ́ di nǹkan ẹ wà lọ máa gbé oríyìn fún Allah ẹ rí pé kò make sense gbogbo àwọn nǹkan wọ̀nyí kò make sense at all ẹ lọ já ewé àtegbò wa ẹ pe gbólóhùn àwọn baba ńlá wa sí ẹ ṣe lọ fún yàn tó bá ti jẹ́ ẹ wà lọ máa gbé oríyìn fún Allah ẹ ṣe yin Ifá kẹyin babaláwo kí Ifá yin kí babaláwo yin Ifá kí Ifá yin Olódùmarè ẹyin babaláwo kí babaláwo yin Ifá kí Ifá yin Olódùmarè bó bá ṣe rí nìyẹn iṣẹ́ tá lọ máa gbé oríyìn fún pásítọ̀ kí pásítọ̀ máa yin Jésù nǹkan wọn yóò make sense ẹ jẹ́ ká padà wálé ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká farabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ní kó padà wálé kò yé yín kò yé ọ̀pọ̀lọpọ̀ wáyé tá a ṣe gbé àṣà wa sọnù so ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká farabalẹ̀ láti get gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a bá farabalẹ̀ kò lè yé wa o tá bá lọ gbé torí ẹ̀sìn tá bá lọ fi etí ẹ̀sìn tá bá fi ń gbọ́rọ̀ táwọn ènìyàn ń sọ ọ̀rọ̀ wọn yóò lè yé àwọn ènìyàn èmi náà dàbí yẹn náà tẹ́lẹ̀ mi ń fẹ́ ń gbọ́rùn kan bí lè mú wá farabalẹ̀ ni báwo ni màá ṣe máa bá nǹkan bàbá ti tèmi jẹ́ tí màá máa gbé ti bàbá ìtàn ní gbogbo nǹkan tó ń sọ fún wa ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí àáfàá Akeem sọ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu àáfàá Akeem ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n lẹ́nu ọ̀gbẹ́ni mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá bíi titi ẹ̀ wọ́n máa bú ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá bíi titi ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ àlùfàǹṣà òun wọ́n máa sọ fún tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo Olódùmarè á ràn wá lọ́wọ́ o mo kí gbogbo wa èmi ọmọ náà ní Àkàlàmàgbò TV àní rí jù báyìí lọ wọ́n ní kógókógó là ń gbóhùn agogo dúgbẹ́dúgbẹ́ ní tákìrìgbè ẹ̀yin ènìyàn wa àwa làá máa wá ẹ̀ náà lẹ́yìn máa bá ọ lórúkọ àṣẹ Elédùà mo kí gbogbo wa jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ o àní gbọ́ aburú sẹ́nikẹ́ni o àní kó sọ́wọ́ àwọn ajínigbé lágbára àṣẹ Elédùà ire o.